jòkó nísìn ẹ̀rì kọ́kọ́rẹ́ lọ́wọ́ àsìkò tó sì yẹ kọ́kọ́rẹ́ lọ́wọ́ làwọ̀ yìí. àwọn àjàsáàk ẹnu tọ́lọ̀ wọ́n fi sàánú yín náà ló jẹ́ tẹ̀ ń fáwọn èèyàn yìí. torí pé ebi ń pa ayé ebi ń pa ayé. àmọ́ pírẹ́sidẹ̀ntì wa ti ń bẹ́ẹ̀ yìí bàbá wa ọmọ olódò dẹ Jagaban tòun táratára ni bàbá fi ń pẹ́ ẹ̀ fọkàn balẹ̀ a máa ṣe wálẹ̀. wálé ní pírẹsidẹ́ntì tó láàánú. bí bàbá wa olórí orí ọ̀bá wa jáde àánú pírẹsidẹ́ntì ṣébi tí Nàìjíríà wà yìí náà wà nísìn. Ọlọ́run fún wa ní pírẹsidẹ́ntì tó láàánú. ẹwà àánú wa ń torí Ọlọ́run bàbá pírẹsidẹ́ntì wọn ò lè sùn wọn ò lè wó nítorí tọmọ Nàìjíríà. èrè tí bàbá wa Tinubu tó ń sáré ọmọ Nàìjíríà nísìnyí pé kò lè kó yóò ṣe lọ ìyà ń jẹ àwọn ọmọ ìlú yìí kò lè kó yóò ṣe lọ ọlẹ̀ èrè tí bàbá ń sá lọ́wọ́ nísìnyí nù. àwọn ó sì jókòó bẹ́ẹ̀ àrò pé Nàìjíríà yóò ti ẹ̀ dá ọmọ Amẹ́ríkà ní wọ́n bá jí láàárọ̀ tó bá ń nà báyìí ọmọ Amẹ́ríkà ó ní God bless America. àwa jí nìyí àfiná sùn ají àbánámá nígbà ọmọ Nàìjíríà náà báyìí ní kò ní dá wọn ní kíá. ọ̀rẹ́ ọ̀kùnrin àbòdì àṣìlẹ̀ ní. bàbá wa Tinubu ìyànjú gbogbo ẹ̀. wo tí bàbá Tinubu lọ fẹ́rí sọ ni ẹ wo pẹ́sẹ̀ntì àti ní tí wọ́n bà Nàìjíríà jẹ́ bàbá Tinubu wà lóde. àdúgbò náà kọ́ sànù bàbá Tinubu kọ́ náà kọ́ kórìí ṣe. wọ́n ti bà ayé Nàìjíríà jẹ́ ayé Nàìjíríà ti rún jẹ́gẹ́jẹ́gẹ́ kí bàbá Tinubu tó dé o. ẹ ní kankan tẹ lè sọ fún bàbá Tinubu ìtayọ sọbsidi. nǹkan yóò kan tẹ lè sọ fún bàbá Tinubu. Nàìjíríà ti wà lọ́sibítù ó tún wá pè lọ́sibítù ọwọ́ à ń kó wà odidi dọ́kítọ̀ bíi ẹgbẹ̀rún ní wo ìwọ̀n nìkan báyìí tó ṣe yóò sì dáa fún ọ àbí ò ní dáa fún ọ sóòjì àbóòkú. àpẹẹrẹ ni bàbá wa lóde kọ́lọ̀ wa wọlé àyà wa ìyá dáadáa tí wọ́n bí bàbá wa President Tinubu ìyá dáadáa ni kọ́lọ̀ wọlé àṣàlá tó ti àná àṣetẹ kúrò láyé wọ́n bá bàbá Tinubu ṣe tí Nàìjíríà yóò tutù ó gbóná báyìí o ó gbóná dé gbogbo bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ṣàdúrà gbòmí bẹ́ẹ̀ bá mọ àdúrà ṣe òkò tí ó pàdé lára àfa àti ṣàdúrà ọ̀rọ̀ ọlọ́mọ yìí ẹ o. àlẹ́ àìṣúná ọkọ̀ àlàyé sáàni fi wọ́tọ̀ ní. ìyá ń jọ wá Nàìjíríà bọ̀ àtọwọ́ abọ́ ọ́nú àwẹ̀. àwẹ̀ kala wà nú ẹ̀ òun ò ní láàdá láti di àwẹ̀ tí ò ní láàdá yìí ọmọ Nàìjíríà àwa sọ kalẹ̀ ibi àwẹ̀ tó ní láàdá. àyà ìṣòro ọkọ̀ àlàyé sáàlì fi wọ́tọ̀ ní. Yazaki yìí ẹni ó lè sọ fún òun fẹ́ sọ̀tẹ̀ fún wa ò sí àwa tá a bẹ̀rẹ̀ ẹ̀ ní. abẹ́rẹ́ wà sí àwọn bàbá tó léjì léjì dà mo lójúkó bàbá tó léjì léjì ni abẹ́rẹ́ wà sí láti kẹ́bí aago mẹ́jọ alẹ́ láti bẹ̀rẹ̀ wà sí wọ́n wá sí àsálátù ní sọ́mà ìkílẹ̀ báyìí ní sí lọ́lọ́rin àwa wọn ni gbogbo àwọn táàgì dín Adékọ̀yà lọ́dàbí lágbábá tó ń mọ́ lórí àwa wọn ni
wọ́n pọ̀ bẹ́ẹ̀ ọlọ́mọdé bá kẹ́ Mansuru ẹgbẹ́ yẹn ní ọlọ́mọdé kẹ́ bá kẹ́ àwa rẹ̀ ni small body bá jẹ́ jìbìdá jẹ́ báṣọ àwa wọn ni gbogbo wọn báyìí bá ti wà bẹ́ẹ̀ nù ni ẹ̀yin yàtọ̀ àkẹ́ ẹ̀dúgbẹ́ fún ọlọ́run ọ̀nà tẹ́ẹ̀tì rà àánú ọlọ́run òun níbi tẹ́ ẹ gbọ́rọ̀ yín báyìí àwọn èèyàn jẹun bẹ́ẹ̀ bá dé mọ́kà èé ṣe táwọn adágbáwá bí máa sáré káwọn oṣù tààrà fáwọn àtàǹgbáwé wọ́n ti gbọ́ ọ̀rọ̀ àlẹ́kù Muhammad yìí sallallahu alaihi wasallam ẹ̀yìn ògbó ànábì dáadáa sallallahu alaihi wasallam ìwọ tó ń gbàwé tó ọba wa rẹ nìkan ọlọmọsálásí ọwọ́ amú ápù mẹ́ta dání ojókòó ẹ̀rí tí kí wọ́n pèrò ẹ̀ ti ṣàlùwàlá ẹnìkan sì ní ojókòó tí ọ̀ mo ti wò pé kò mú kankan dání déédéé ìgbà tí wọ́n fẹ́ sínú ọwọ́ ní ẹ̀yìn náà ìgbà áfùkà àrà tó bá wù ọmọ adáláyé ó ti ṣe ríire parí. àmọ́ ìwọ nìkan ẹyin bíi mẹ́jọ oríwọ nìkan oníwọ́tò lọ́ra súyà wá wájú wọ́n wá mú súyà wọ́n dín mẹ́yìn ìwọ nìkan búrẹ́dì lọ́ọ̀gì ẹ wá bá mi bó ti mú tó ìwọ nìkan wọ́n sì yí wù tá ìgbókí aláti bẹ̀rẹ̀ wá sí lọ́dọ̀ ọba wọn níbẹ̀ wọn la wà ń jẹrin à ń sì tún kó bẹ́ẹ̀ ní kẹ̀kẹ́ àgùnmọ́ àwọn ọmọ nílọrin yá lórí wá sí alẹ́. àtúwá wà ní Ṣàngó Ọ̀tà níjẹta ẹ bò ní kẹ̀kẹ́ àgùnmọ́ àwọn àbọ̀dá tó parí wá sí fún ọmọ ní Ìlọrin yá. àwa dé sí wá sí ládàáhùn ní àlè lọ́mọ Ìbàdàn láwà lánàá ọba tó wá di lọ́la ní Al-Fulani ọ̀dọ́ tiẹ̀ láwọn àjọ tó zè báà ti ń bá a bọ̀ ọ́nú ìwọ́n ọmọ ìyá mi tó bá fẹ́ lè fi mi bẹ́ẹ̀ nìkan bú ọ̀dọ́ máa bẹ́ẹ̀ sì máa bá tiẹ̀ lọ ayé tí wá ń dá a lọ́nu ìdáwá wúyà kọ́ máa bí kò sí tọ́ka wá. èmi ti fi ọlọ́run dé ọ̀rọ̀ tí ń sọ fáyé tí wọ́n fi máa dá ìpèjọ fún mi ọlọ́mọdé ọ̀tẹnu mi jáde. Àmín. àwọn àbáàkẹ́ wọ́n tún bèrè lọ́wọ́ nìsín àti tó ń gbọ́ mi nìsín wọ́n tún bèrè bá ń tẹ̀ nǹkan oṣù kò bí ọmọ bá rẹ̀ ẹ̀ tó gbọ́ báyìí. mo ti wí tẹ́lẹ̀ mọ́dà àádọ́ gánú àwẹ̀ yìí ní ìṣe náà ni wọ́n ti ń ṣe tábà yìí. àlọ́ àìṣúdá ọkọ̀ àlàyé sáni fi wà tẹ̀lé. ìwọ ọmọ ìyá mi bí wọn bá ti ẹ̀yìn bá tìrẹ sí jòkó tí wọn bá yìn bá tìrẹ sí jòkó tọ́tọ́ ìwé ìta jòkó yìí ẹ máa gbìyànjú lọ ẹ bá náà wo mọ̀lá nígbà ìgbà kan ìgbà tó òbí ọ́ oṣù tó tó tàǹtà ìgbà kan ọ̀tọ̀ làwọn tó ń kì ibẹ̀ yìí ò ní ládàá kankan tó wọ́n gbà lẹ́yìn ká àmọ̀láìkà òtún kan tí ọ̀dà lé ọdẹ rí ọkọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lé kọ́là kọ́ kásẹ̀ lọ́kọ̀ rẹ̀ lórí báyìí kọ́ máa tì í dànù òní ládàá ju kọ́ wá lọ ọdún tó ṣe ìgbà gán mú òsì bì ọ́ ìgbà gán èwo ọ̀bá sùn ní omi kí lọ́gà wá. èmi kàlùkù ń sáyé ẹ̀ àwọn jàdájì wá bá bàbá yìí àwọn jàdájì wá ná wàhálà alájọ ẹ̀yìn àwọn jàdájì wá ná wàhálà wọ́n ná dààmú ẹ̀rí ọlọ́jọ́ Musiliu Àyìndé ọmọ Akínsàyà wọ́n lọ kọ́ńtìkútì nínú gbogbo tá à ń ṣe ọlọ́run pírẹ́sẹ̀ntì ní wálísì ọlọ́mọdé ọlọ́mọdé abilé lọ́wọ́ tẹ̀ pọ́n. Àmín. ẹ̀ lámì ni. Àmín. Sego Mustapha Sego ọ̀rẹ́ mi dáadáa wọ́n lò òun bẹ lẹ́kọ̀ọ́ àwọn wọ́n ní gbọ́ ebi lọ́ọ̀rí la wà wọ́n ní náà là ń gbọ́ wọ́n ní Sego wọ́n ní òun wà lẹ́kọ̀ọ́ báyìí nìyí wọ́n ní ipò tí MC wà ń Sego lórí nísìn ọlọ́run ọ̀dàrú bó ṣe ti kálukú mọ̀ MC Àbújá Sego Èkó kò sí wàhálà ẹ dá gbogbo yàmá ọlọ́wọ́ wọlé agbó ibẹ̀ tí ó gbé yìí president olórí ọmọ ni wọ́n ní wọ́n fún báyìí ọlọ́jẹ̀ wọlé yìí tó ṣe yìí náà ọlọ́jẹ̀ wọ́n fún president. Àmín. lẹ́yìn mo ti máa nù náà wọ́n mú nǹkan mi. bímọ alíkà farahàn kúlù máa já sáìlà wà á ti ìmúdìyà master tó àtàmọ̀
مسهلا. ọmọ ìyá mi tó bá lọ Mọ́kà nígbà 80 lọ́lọ́ Mọ́kà ó sì sọ̀kalẹ̀ nínú bàálù táwọn àjọ ìdáwọ́ Mọ́kà ti dé èrò lérò wa káàbọ̀ èrò lérò wa káàbọ̀. ìwọ náà o kó fìtí náà bára rẹ eyín mẹ́rin ìwọ nìkan wọ́n bá èdè àìrè olówó wọ́n fà ní jẹ́lu bí kò ṣe déédéé ọ̀rẹ́ ìrìn nígbà tí pọ̀ níbi ilẹ̀kùn màálù wọ́n fẹ́ kí ó dé ó lé yín tó fi yìn. بما لتفهم كل ما جاء سائلا. Indigo ọmọ wọn ara rẹ. وأطعم جياء ما استطعت مسهلا. Indigo ọ̀gbádùn. وأطعم جياء ما استطعت مسهلا. وأطعم جياء ما استطعت مسهلا. Abbas lọ́kì Abbas Indigo ní ọmọ dáadáa. ọmọ rẹ̀ ní kọ̀dọ̀ pé tí wọ́n sọ dáadé àtọ́lé lẹ́wọ̀n ó ní àwọn jàmá àbámú tí wọ́n gbé dání. mo lójòkó lọ́jọ́kó kí n máa wọ báyìí ọmọ dáadáa ni ọlọ́run ní kájú pa ọ́. Amina. ọmọ dáadáa ni. Àmín. bí bàbá ń ṣe mí Naam. ṣe bá rí kọ́ọ̀rù rẹ̀ ní bàbá kẹ wá lọ́kùnrin là wọ́n ìbànú o. toró ní àwọn ọ̀rẹ́ tí wọ́n gbége ní ìdání àwọn ọmọ tí wọ́n mọ́ta tó wó kọ́ tómi bá ní ó fún yín ní 500 bàbá wa ní lò báwọ́ sí bàbá wa ní ṣe ní 700 wọ́n yẹ pé àwọn náà ní oyó ní ó ti lọ bẹ́ẹ̀ láàmà tó tẹ́ kókì o ìwọ náà jọyìn ẹgbẹ́ rẹ kìí ṣe jọyìn súnmú sí ayé rẹ òun lè bàjẹ́. بما لتفهم كل ما جاء سائلا. bàbá tó méjì lẹ́yìn ìkànnì àwọn àlùfáà ó ní ìjọ tínú inú mú máa ń bàjẹ́ jù láyé tó wọ́n sùn tó wọ́n ní rí sùn òun níjọ́ tí èèyàn bá wá tọrọ kan lọ́rùn tó wọ́n wá rí sùn. إن جاءني السائل قلت مرحبا. àmọ́ wàá máa gidi bàjẹ́ tó bá kalẹ̀ fún mi ìsìlẹ̀ fún. قلت مرحبا. kò sí débi pàdé ẹ̀ lójú ọ̀nà pé wọlé àlùmọ́gìrì ni ó yẹ wà ní wọlé máa wọlé jókòó. وأفضل أيام الفتى حين يسأل. èyí tí bí ìdájú ń lùsẹ̀ ní ayé ọmọ èèyàn òun ni kí wọ́n bá nǹkan wá pẹ̀lú báyìí kó sì rí fún wọn ọkọ̀ wọn fẹ́ fún wọn náà pẹ̀lú bàtà sátìlì wáyé ọ̀rẹ́ rìn fún wọn ní pé alájà ẹ̀rọ kọ́kọ́ bínú ẹ̀jọ̀ tó lọ́dọ̀ 150,000 tí mo ní ní ẹ̀rọ kọ́kọ́ bínú kò lè jú pé ẹ̀wọ̀ ìsìnlẹ́jọ́ sunday rẹ̀ tó ní bẹ́ẹ̀ padà wá 150 tí mo ní ní. ó tún rẹ́rìn ó tún ẹnìyẹn ọ̀bá tó jẹ́. èyí tí bí dájú bẹ́ẹ̀ dání kí wọ́n bá nǹkan wádọ̀ rẹ̀ bó sì yẹn jù. إن جاءني السائل قلت مرحبا. àní tún ṣe aláìmọ́ ṣàdúrà fún gómìnà wa the executive governor of Lagos State Babájídé Sanwó-Olú a ṣàdúrà fún wa ọlọ́pàá pẹ̀lú gómìnà wa lẹ́kọ̀ọ́. Amina. ètò máa dùn mí ni pé èmi ọmọ Bádébárà ti gbajúmọ̀ tó lẹ́kọ̀ọ́ yìí ó yẹ kó rí àwọn gómìnà wọn ó yẹ kó máa rí wọn pàdé nígbà yìí lọ́dà bá ṣe kú jọba yìí. ọlọ́run gbajúmọ̀ Adébárà ẹsẹ̀ rẹ̀ káàdù. ọmọdé onídé pọ̀ yẹ gómìnà ti bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbé àyè ò kájọ ti dàsáàkì tó ti mọ́. gómìnà tó bá ní ògbé wáyà yìí á kọ àpò ẹ̀ débi pé. إن جاءني السائل قلت مرحبا. Ibà wẹ̀ láwà yìí gbogbo ẹ̀yin ìyá tẹ́ ẹ lóye ńlé ẹ̀tọ́ rẹ ẹ̀ sàánú kọ́nà wò lè sàánú yín bẹ́ẹ̀ bá wọ sàárè. Ṣé ẹ rí sàárè tí wọ́n gbẹ́ kótókótó? Táàdà bá tó de, táàbù yẹ̀pẹ̀ sí, táàbù tá máa lọ, kí kálukú ètò gbà tí wọ́n máa fàyàwó olúwa rẹ̀ ní ìdẹ́rù ní òní gerí ẹ̀ mọ́. Tí wọ́n ń ta ẹni ó kú
wọ́n kẹ́ mọ́ kí ìyàwó rẹ̀ lẹ̀ ó lè lọ́ọ́ kó sí kànga irọ́ nìyí báwo bèèrè táyé òkèèrè ọkùnrin kan kó kànga. Ǹjẹ́ àlìsá ìlú ọkùnrin tó máa bá? Ẹ ṣàánú àwọn èèyàn ẹ̀ tọ́rọ̀ bá kẹ́ ẹlòmí ò ní lọ mọ́kà tó fi kó láyé àmọ́ sóore ọ̀sàánú ó sì sàárà yóò sì wà nìyẹn náà ẹni ó sì lọ mọ́kà nígbà yìí mọ́yé ní ìlú àti wúrà yóò sì wọ̀ náà. وأفضل أيام الفتى حين يسألون. Wákàtí ẹ̀ lọ́dọọdún dẹ́ lọ́dẹ ọlọ́run kí ayé ni ẹ̀ mọ́tà Ànábì mi ni Ànábì ni alhajju marra alhajju marra ájì ẹ̀kan náà ni. Gbogbo ìdí tẹ́ lọ́dọọdún tẹ́ lè gbọ́ ọlọ́run kí ayé àwọn ẹbí yìí kan ti bẹ̀ sí àjẹ ọ̀gbọ́dọ̀ gbogbo wákàtí wọ̀ lọ́dọọdún tó ń gbogbo fún. Ìbá àwọn ẹbí yìí kan bẹ tí ń rìnrìn fún yìí kí tí ọ̀gá tún kò rí eré pé lójú òun rẹ̀ bí ó ti gbé sàṣù lárí ní àtọ́ ma. Ìwọ́n sì fẹ̀ sínú ilé jẹ̀ráàdì. Ọlọ́run wa mú yín gbogbo ẹ̀yọ́ ilé jẹ̀ráàdì. Ẹsẹ̀ mẹ́fà náà ni gbogbo alájọ́ lọ. Èyí tí ó lọ tẹ́ èyí tí wọ́n sì sínú ilé ọ̀parí. Bọ́lá bá ti di tọ́lọ́run ẹ jẹ́ kó gbogbo tẹ́ ẹ ní kẹ́ẹ̀fì ṣe. Ayé yìí àwọn ará ẹ̀ ti lé ní everybody nínú ayé kọ́dà Adé Muhammad sallallahu alaihi wasallam. ẹ̀rì ògùn èbí ti lọ nínú. Ànábì náà tẹ́láǹtì ní ayé ọ̀rẹ́ ẹ̀ ti lé ní ó ti lọ. Ayé táwọn abẹ́ tẹ́láǹtì ní wa nígbà tó lò náà bọ̀ lọ. Ọmọ ọdún mélòó la Adé Muhammad 63 years. sallallahu alaihi wasallam. 63 years. Ànábì ọba gbogbo ẹ̀ ó fèsì tọ́lọ́mù. Ẹ̀wù táwa fi ṣe ẹ bá rí kún nísì ẹ bá bẹ́ẹ̀ kún ọwọ́ ìyá bá tàdá bọ́lú bá ti tọ́ àwọn sójà lọ́rọ́ ní ọwọ́ wọn bá wọn hàn wọn gbé ará ọ̀run gbé náà ẹni tá lọ́rùn ẹni tá lọ́rùn nàìjíríà ní lórúkọ mi sa ẹ àti nàìjíríà ní lábẹ́ ẹ̀kú yìí ọ̀darà dídì àwọn ní lábẹ́ ẹ̀kú yìí ẹ̀wù ẹ̀sìn ẹ̀sìn náà nìyí. Obìnrin lọ́mọ́gà ọ̀nà òmùra bíní lọ́mọ́gà bẹ́ẹ̀ ni lọ́múra ó lè tẹ̀lé kankan àti ilé ìràpá torí kọ́bẹ́ lọ́múra ìwà àti kọ́bẹ́ fi ṣe lọ́hùn wọ́n tà náà lọ́bẹ̀ ṣe èyí yóò tó méjì sáré yá ẹ̀ ẹ̀ jẹ́ bàbá tí ṣe yín ọ̀hún náà ẹ̀ á tó méjì yá ẹ̀ tẹ́lá bí àyè kéré ni. Ẹnu wúlẹ̀ lómi ìgbésẹ̀ kí ló jẹ́ làájà ọ̀nà wọn bá ìrì ẹ̀ ní. Àmàdánwò fẹ́ ń wá kí ọlọ́run ọmọ yáàkì tí mo ti gbó ìdí eyín kí láàkà mi. Lóòótọ́ o ìsìlámù ẹ má jẹ́ alẹ́mọ́ra wa o kò fẹ̀sì jẹ́ o. Kìí ṣe pé tọ́ba ṣe o jìyà o. Kìí ṣe pé tọ́ba ṣe o ní ládàá o. Wàhálà náà là ń wá kí. Ṣé ẹ̀mọ̀ káwọn ọmọ wa kẹ́mẹ́ ní ìdí wọn wá kọ̀ ní ẹ̀mú gbogbo yìí báyìí wọ́n wá lọ fi oní stóòlù sí nígbà wọn rówó. Ibẹ̀ kọ́ ọmọ olórin ní kọrin kí wọ́n lè èyí tí wọ́n kó wọn bàbá olówó ọmọ bàbá olówó àbí onílé ẹ̀ máa ń gbọ́ ẹ̀ máa ń ná àwọn bàbá olówó àbí kí ni wọ́n ẹ̀ wo iye ọkọ̀ tí wọ́n tẹ́lẹ̀ yìí wọ́n ti ṣẹ̀ṣẹ̀ rà nínú 2.5 billion mọ́tò epo náà ni ó sì lò. Ọ̀nà náà ni ó sì rìn yìí. Tẹ bá wà lọ wọ ẹbí ẹni ọ̀la mọ́tò yìí o, ẹtú ẹbí wọn lọ ẹtú dáadáa ẹrẹ̀ ń sí àjẹ. Ó yóò ṣe wá bá ọlọ́run gbà kí a mọ̀. Bá a ṣe bá bọ̀ ni. Torí náà ẹ̀yìn jẹ̀sà àti bọ́bá yìí dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀yìn jẹ̀sà. Bímọ àlìkà farahàn kúlù máa jà sáìlà. Owó tó ní lọ́wọ́ farahàn yà fi sàánú àwọn èèyàn. Sáìlà. Àwọn tí ò ní dábàá bá bá wọn fún wọn ló ń jẹjẹ fún wọn lówó náà tọ́jú wọn sanwó iléèwé ọmọ wọn bọ̀ bá lágbára ẹ̀. Wà á ti rí mú tìyà pásítà tó ọ̀tá mọ̀sáhálà. Adémọ̀bí tuntun yìí wù yìí gbọ́dọ̀. Wà á ti rí mú tìyà pásítà tó ọ̀tá mọ̀sáhálà. Ẹni ọba lè rí pélé yìí ń dààmú ọ̀rọ̀ wọ́n fi mọ́nu ọba ti lè lágbára ma fún ìbọn àwọn ìwé náà ríra rẹ̀. وخفف عن المستضعفين
ayé sàárọ̀ bá tọ̀sán bàtà lẹ́rí ó sì mọ̀ wọ́n ṣàánú wọn. ويسر لهم حاجاتهم متذللا. ṣé bùkátà wọn mú wíyẹ fún wa? báwọn bí ya bùkátà wọn ẹjẹ máa ṣàánú ara wa. kò sí tó mú Nàìjíríà strong bó ti strong yìí níbi tẹ̀lé Nàìjíríà strong gan. ẹ̀rọ atẹ́kùn díẹ̀ tó kù dé fẹ́ sí wa pẹ̀lú tútù yìí ọ̀dọ̀ àwọn àfáà tí wọ́n sọ tẹ̀ sọ́ àlẹ́ lé o. kìí sáwọn àbá àbọ̀ wa náà yẹn o. gbogbo ọlọ́run lọ́kọ̀ yẹn ti rú òkì ilé. àwọn òun kọ́ àwọn ẹni ọlọ́run tààrà wọn ò ju tẹ̀ sọ́ àlẹ́ bí Nàìjíríà ń lọ nìyí. Nàìjíríà fẹ́ kẹ́rù ọkọ̀ ni àmọ́ bí a ń lọ. ẹ̀yin tọ́lọ̀ ń kẹ́lẹ̀ ẹ̀rọ pé nǹkan ṣe Nàìjíríà àwa tá a ní ká nígbà tá a nígbò àwa la mọ̀ pé yà ń jẹ Nàìjíríà àbẹ́yìn tọ́lọ̀ ń kẹ́ níbo lẹ́ ti mà. ẹ bá ti kíní kan pẹ́rẹ́ lórí Dubai lórí bóyáwó àtọkọ mọ́ín lórí Germany sáwà tá a lọ tó lọ sí bítù tá a tòtò kéré wá tó dàrú pẹ̀lú orí dín fọ́ wa tá a ti rí dókítọ̀. àwọn àbàbà wo yín àwọn gbogbo ara lájọ gbé wájú ọlọ́dún àlùkìyà mọ̀ báyìí. àwọn tálíkà kan bẹ àwọn tálíkà tẹ rí ni ìjà àlùkìyà mọ̀ wọ́n hẹ̀ ẹ̀yẹ olówó mi lè mọ̀. ètò bàbá jágìrà àtiwọ́n ló tiẹ̀ tó yà yẹn wọ́n wọ ọmọdún àti lónìí. ẹ mọ̀ ọ́ lọ yàn pẹ̀lú méjì ló fà ẹ̀ta méjì wá dá tí wọ́n múná lọ iná lé ti yé èkó. lónìí ẹsẹ̀ àgbákò ní ìlú ni. ìjà àlùkìyà mọ̀ ó máa bá a. ìjà àlùkìyà mọ̀ kókó gọ́ọ̀mẹ̀ntì aláàjì tuntun lẹ́yìn gbogbo gọ́ọ̀mẹ̀ntì ìlú kọ̀ọ̀kan àwọn òyìnbó wọn ò ní problem white people wọn ò ní problem ẹ̀kọ́ ti ṣèlú wọn láfi kówó Nàìjíríà lọ́bẹ̀ ẹ̀kú tí wọ́n ti túnú wọn ṣe láfi kówó Nàìjíríà lọ́bẹ̀ gbàdí kí a máa lọ́wọ́ sọ̀rọ̀ ní Mr. Pemberton tọ̀ ẹ̀fún blada 100 máa wà ní jẹ́ náà lọ. òfin kẹfẹsẹ náà lẹ́yìn pé kò kí wọn gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbádùn ayé wàhálà tí wọ́n nìyẹn. iPhone 14 iPhone 16 tí wọ́n torí ẹ̀ gé orí obìnrin bí níbi iPhone 15 wọ́n torí ẹ̀ sọ obìnrin bí dìgí ńlọ báyìí ẹ̀jẹ̀ sì ń tà lára rẹ̀ wọ́n gbé lọ wọ́n lò ó nítorí iPhone 13 14 iPhone 14 kankan tẹ́ ẹ̀kọ́ kí wọn àwọn ọmọ primary àwọn ni wọ́n ṣe ní China àwọn ọmọ primary school wọ́n ṣe ogun bá kéèjì wàláyé tá a bá kí n lọ adébáyá adáwò ní kíní bóun o ní a bá kí n lọ yìí. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim tọ́wọ́ jẹ́ báyìí maliki yawmiddin ọ̀rẹ́ ìwé jẹ́ àrùn. لتنشر إليهم نشرة الأرض دائما wàláyé ìwé jẹ́ àrùn. ومن يرحم المسكين يرحم مبجلا. nílọrin èmi lè wá mú ọwọ́ àgbàgbé ẹ̀ síta ọlọ́run ṣàánú mi ọgbàgbé èmi ní ìbọn ojú àdájú ojú bẹ̀rẹ̀ bá díà ẹ̀ bá ń gé lọ. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. àwọn wá rò pé mo gbàgbé ní ọdẹ ìdí náà sọ̀rọ̀ àbúrà ọ̀rọ̀ fi bẹ́ẹ̀ gbádùn. gbogbo wàhálà wọn gbogbo fìtínà òyìnbó wọn bẹ ń bí pé wọn jókòó ní tí wọn bá rìsáàsì lọ́wọ́ èyí ṣe tí pílẹ̀nì tí wọn máa wálẹ̀ tí wọn máa jóná tí wọn bẹ̀ níyàn lọ wọn máa ń tíráì wọn bẹ̀ ṣe parachute kí lè máa gbèrè kí máa gbé ní wọn bẹ̀ ṣe parachute bí wọn ti pọ̀ dòó kí ni wọ́n ti hàn kẹ́ yóò rọra gbé kalẹ̀ yẹ́ẹ́yẹ́ àdìmọ̀ jóná mọ́ wọ́n jòkó wọ́n ṣe yíò lọ́wọ́ nínú àwọn òṣèré yíò
gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lò sí bọ́dà rí ó ti dá àwọn àlọ́ ìjọ yìí ẹgbẹ́ òsì ẹgbẹ́ gẹ́gbẹ́ ọ̀dọ̀ rẹ̀ wọ́n wá káàkiri sí ìwọ lọ káàkiri lọ́wọ́ gbogbo nǹkan táwọn méjèèjì là ń lò ìwọ ló kó dání ṣé eríire ló kó dání o. àwọn akókò dání ọwọ́ àlèmọ́ aládùúgbò máa ń tú sí ilà bàbá lùkù ọba jẹ́ pure water eléyìí ikú ọmọ. ayébùdá àdàmà látẹ̀gẹ̀rún káfíyàtọ̀. ẹ̀yin jama jazak ẹ̀yin olùkọ́ jazak ẹni náà. عليك شاملة فالعمر محدود. ó ti wá gbájú ayé tó àlìkìyàmọ̀ ń bẹ́ẹ̀lẹ̀ àwọn kan bẹ́ẹ̀ ní tẹ́lifí ẹrú tó wọ́n ti sin wọn. èmi rẹ̀ náà bọ̀ wá rí bẹ́ẹ̀ wọ́n tù wá tẹ́tàkàrí pọ̀ padà àti ń bẹ́ẹ̀ láàárẹ̀ ibẹ̀ ẹlòmíì ti tún pé yìí mà. ẹ̀lú lájẹ́ lọ kójú mi bẹ́ẹ̀ mo ti sanwó fún 2 hours náà la máa lò. à ń sin kíní lọ́wọ́ ni wọ́n tó dé láti fún ọgbọ́n ẹ̀wù à ń sin òkú ní sì ń pè omi. ìwọ́n tó bá ti wá kírun tó ọ̀jẹ́ sí ọlọ́wọ́ ó dùn ọ́ la ọwọ́ ayé asán ayé rẹ̀ bàjẹ́. ìtọ́ lọ dé bá awùwọ́lù mẹ́rin ọ̀háàzò. بالعبد يوم القيامة الصلاة. adébára àkọ́kọ́ tí wọ́n bí ọmọ ànábì adama ìkúta bí báyìí dájọ́ wọ́n sàárè ètò wọ́n bí ni ọ̀rọ̀ wákàtí mara. ẹlòmí ò ní torí ẹlòmí náà mọ̀lẹ́kà bá jí ìjọba ìlú sàárè irun rẹ̀ dà ọmọ tí ó wí ni àjẹ kan mú mi àwọn àgbègbè á ti mú ọ ní ìlú. ما أنت إلا كزرع عند خضرته. Ásámù àkọ́kọ́ òun lọ bá wà kí Ásámù ẹlẹ́ẹ̀kejì ọba wa kí ìhùn náà Ásámù ẹlẹ́ẹ̀kẹta olùsí ọwá jòkólẹ̀. ó ti mọ̀ pé àwọn máa ń mọ̀ sọ pé ẹ̀ńtọ́ bá lẹ́sẹ̀ dé ó farabalẹ̀ kí ìṣáájẹ dáadáa bọ́bá lórí Ásámù sẹ́rù rẹ̀ ní farabalẹ̀ mélòó ló kí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gan ti bẹ́ẹ̀ lọ́dọ̀ lọ́wọ́ ọwọ́ àjòkó asálámà rákà àkọ́kọ́ àtúnsálámà rákà kejì asálámà rákà kẹta asálámà rákà kẹrin àwọn àdìdì ẹlẹ́ẹ̀karùn-ún kúrò wá ní àwọn ìfọdà sọ̀rọ̀ tó tọ́ tá a fi kí bẹ̀rẹ̀ ní ojú kúrẹ̀ ọba lọ ń bẹ lọ́wọ́ lórí nǹkan kan lọ́wọ́ òsè kò lè ṣe àwọn kẹfẹ ń bọ ayé yìí sọ̀rọ̀ fún aláàárọ̀ wọ́n máa lò bọ̀ ayé wọn tó sàdákàtà ọlọ́run kí àwọn fámìlì yìí bàbá di lọ́sàn-án ìjọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ wọn wọ́n bára jẹun gbẹ̀yìn ayé mi. àwọn kan bẹ bẹ́ẹ̀ àwọn kan bẹ wọ́n ti ń lò lọ́dàárọ̀ báyìí wọn ò ní kankan báyìí nísìnyí wọn ò ní kankan ọlọ́run sì ń wọ wọn pé ẹ̀jẹ̀ ọdọ̀ sàn bọ́bá dọ̀sán ayé ọmọ wa gbé sẹ́mu ọ̀nà yín wọ́n lò lọ́wọ́ báyìí. àwọn kan ò sì ní àwọn bàbá tó bí wọn ò ní àwọn eléyìí náà tí wọ́n bí yìí náà ò ní àwọn ọmọ táwọn eléyìí náà bí náà ò ní ìran kan ètò sì mú kíní àbí wọn rí. wọn ní ìran méje ètò sì ẹ̀ẹ́rìn jìnnà ní 24 ìran kò sí lọ́pàá wọn ẹ̀ẹ́rìn jìnnà ní. wọ́n bá kẹ́yìn irú èyí táwọn jàsá kì í ṣe yìí ní ọ̀dọ̀ ọ̀mbrẹ́dà fáwọn adébára wọ́n bá kẹ́yìn àti ọba lè máa ṣe lọ́lẹ̀ haúsá ọ̀tọ̀rọ̀ owó tó bá délé haúsá àwọn mélòó làwọn bí gbogbo wa bá ti wà bí yẹn á jẹun àtọ̀pọ̀lọ̀ lé sì ní rẹ́ni tí ń fún wa àwọn tí ń pè nìkan lẹ́yìn yóò ṣe orí ju adáwà ló àyè fún àlájì náà jímù ní ìdájà kù fún ìdájà kù bá ti kí màmá ṣe náà gbé wá délé ókè pé ká tó àbílẹ̀ kìkan fún sáàkìrù ààrẹ lè dín dín kankan 1 bag of rice èèyàn bíi 500 people lábùkún pèsè ẹ̀ àti mílíkì àti owó ààrẹ lè dín pín ní ọ̀tọ̀ bó fún amá kàrà gbogbo òpó ayé ní ọ̀tọ̀ bóòlù òfin mọ́kà tàwa lórí ládùúgbò mọ́kà òsì náà tó fún wa mọ́kà àyà mọ́kà ara nù tá a mọ́ bí o ti rówó náà tó rówó fún wa mọ́kà náà gbogbo ayé ní ọmọ pé wọ́n lọ fún yà mọ́kà àti ìsàlámà ló sọ́kọ́ bàbá ìkè dàdárí àwọn èsì ẹgbẹ́ dàdárí lọ́rọ̀ yìí ni wọ́n á sè ọba bàbá ìkè sọ́dù
alánàbí yìí lè kárí ẹ̀gbọ́n kan alánàbí yìí ẹ̀wọ́ dídìrì. sọ́ọ̀lù alánàbí yìí lè kárí ẹ̀gbọ́n sọ̀rọ̀ dáwọ̀ sọ́la èmi alahaj àdìsẹ́bí ọlọ́run mo rán àbáàlà tí mọ́kà ọba ìdíkẹ́ bẹ̀rẹ̀ àbáàlà tí níbi à dáàdi ẹ̀rẹ́ èlò mi. gbogbo ayé ti mà fún òróró àbáàlà tí mọ́kà ẹ lọ lè Haúsá wọn èèyàn rán rẹ́ẹ̀dì yẹn ní mọ́kà wọn ọ̀bẹ ní ọ̀rọ̀ àwọn kálukú dé lọlé ẹ̀ ní ẹlọ́rọ̀ àwọn mọ́kà. ara ẹ̀ méjì ni wàhálà wa pọ̀ láti ga mọ́tálásí bọ̀ láwùjọ àwọn àlọ́bá wa ẹyọkan wá ẹyọkan àlejàmọ́ mo ti ra máìkì ẹ̀ lásìkò ẹ̀ látàná mo ti ní kí wọ́n dè é kíni sóore náà nù ẹtí ọba sóore ẹ̀kọ́ bí wọ́n ti ṣe ẹ̀kọ́ bí wọ́n ti ṣe o afáyàyà. تفكر في عظمة الله. أما يا ابني توجه ذاك لوني تفكر في عظمة الله تفكر في عظمة الله يقولك تقول له وارو من فاطمة دولو وعجائبه. وارو nípa dolo tuwaro lẹ́lẹ́kejì nípa kìnìrí وعجائبه. àwọn sẹ́ǹsì ọlọ́run àrísí mà èèmọ̀ tọ́lọ̀ wọn sí. ويوم تبلى سرائر. ọba ẹ̀yà ni ìbọn bá kírun tán tó ń fàtẹ̀sùbá wà á lọ gàrẹ́ níṣẹ́ máa rántí ijó dásìrì wa gba àṣírí gbogbo wa pọ̀ wá tún yányá. nínú ọmọ mẹ́rin ló bí ẹyọ kan ní tọkọ lọ́dún jáde kìá wọn àwọn ọmọ nísìnyí. Ìjọba ń kó máa mọ̀ bá wa dáa ni. Aláwọ̀ ni ìlú èjè yìí. Wọ́n gbé mọ́ làwọn aláàjì wa, wọ́n lọ́wọ́ lábẹ́ tẹ́ǹtì green yẹn, àwọn aláàjì kọ́ lọ́mọ o. Wọ́n tó ohun èyí ọlọ́mọ tó sì mọ̀ fáwọn ọkọ̀ tó wá múra síjó. Aláwọ̀ ni ìlú èjè yìí. Ọmọ ni ó ń gbé. Àmọ̀lẹ́gà sì ń wọ̀ báyìí pé ọ̀pọ̀ wa wọ sàárè ẹsẹ̀ mẹ́fà. Wọ́n tiẹ̀ máa dá pé ẹsẹ̀ mẹ́fà ni. Abáfúndé ti lé ní ọ̀rẹ́ mi ni. Eléyìí tayọ ẹsẹ̀ mẹ́fà. Èyí tẹ́ kú. Gbogbo orúkọ báyìí àwọn ọmọ yìí ẹsẹ̀ mẹ́fà. Ṣẹ́ẹ̀ṣẹ̀ ìdílé ìbá kó àwọn tí ó wẹ̀ ní wọn ò ní wàhálà kan tí wọ́n ti. Mo fún yẹn ju. Ẹ dábàá àwọn tí wọ́n ti ní ẹja máa mọ̀ wọ́n ká máa kí wọn o. Ọ̀túnba Lokan kúrò wọ́n dì mọ́ aláàzọ̀rọ̀ bí ká. ọmọ ojú yìí bí bá jíwèé mọ̀. Ó ti yé mi lẹ́tí mọ́. Mo ti mọ̀ bẹ́ẹ̀. Ó ti yé mi. Ṣé ti yé wọn náà? Ẹbí tí mo ti mọ̀ wá. Ó ti yé mi. Slogan la. Allahu akbar. Ọlọ́wọ́ àdúgbò ẹ̀. Ọlọ́wọ́ tẹ iná ló ń fà. Ọlọ́kùnrin àbẹ̀là àbí. Afáyàyà. wọ́n dì mọ́ aláàzọ̀rọ̀ bí ká. Jẹ́ kí n lo làákàyè. Àti àìkéré nínú ayé àwọn tí mo fẹ́ kí mo kéré nínú ayé. They are malam, real malam. Àfa àwọn amúṣe àfáwọn nílò ọ̀gá yìí. Ọmọ bàbá wa àdámọ̀lẹ̀ yẹ kí ni lọ́yọ̀. Àfa ni ó sì ní mímà kìí kì í sá àfọwọ́ ní pálapàla. Àfa àwọn amúṣe àfáwọn gbogbo tẹ́ ẹ̀ máa ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run bá mi ṣe fún yín. Amina. Gbogbo bí oúnjẹ bá lọ Ọlọ́run máa wọ̀ pẹ̀lú yín. Amina. Àwọn olólùfẹ́ wa púpọ̀ ni. Bàbá wa ni wọ́n jòkó kì í ni. Èèyàn dáadáa ni wọ́n. Ọlọ́run mọ̀lá àwọn tó bí àbáwọ̀ àgbà. Ìtẹ́ bá ti fọwọ́ lé báyìí. Ọlọ́run sì máa bí ọmọ fọwọ́ tẹ́lẹ̀ tí yọ̀ máa lè. Amina. Gbogbo bí
ìwọ̀n kí gbogbo àfa àti bàbá lábẹ́ tẹ́ǹtì ẹ̀dá kù. wọ́n ti mú aláàzọ̀rọ̀ bíkà. ẹ̀yin tẹ́ wájà záàkì lọ́dún yìí wọ́n ti mú aláàzọ̀rọ̀ bíkà sàbámà máa sàbámà kéèkàjẹ láì lórí ẹ̀jẹ̀ tó ṣẹ̀ oyin inú tó ṣẹ́ nígbà tó ń bẹ fún díà. ọ̀sẹ̀ ẹgbẹ́ àwọn ọmọ yẹn dúró yẹ wájú ọlọ́jọ́ kìámà ó lè lọ. ẹ̀yin sẹ́yìn ni ẹ̀yin lẹ kó ìyàjẹ́ wa lórílẹ̀-èdè Nàìjíríà yìí. ọlọ́run ọmọ yẹn bàbá Tinubu tí wọn ò bá bí sáyé ẹlẹ́ gbogbo àwọn yòókù lọ ó kú bàbá yìí nìkan. ọlọ́run ọmọ yẹn dáńgó tí wọn bá wáyé wá ẹlẹ́ gbogbo wọn. ọlọ́run ọmọ yẹn rà ló tí wọn bá wáyé wá ẹlẹ́ gbogbo wọn dànù ọkẹ́ ẹ̀rọ kọ̀ọ̀kan. ẹ̀rọ kọ̀ọ̀kan òun kọ̀ wá sí ìlú wa stéètì mi ni wọ́n wà. ẹ̀wù síríìtì yìí tó ọba délé tó ọba kọ̀ọ̀kan tó wá jáde pé tá Alhaji Buhari wílé kan jàdá kẹ ọyẹ kí èrò owó àdúgbò wa yìí olówó mélòó ló jẹ wá wà kò sólówó bọ́ lẹ́yìn bàtà àwọn aláàjì kéré ti kú kò sólówó kankan mọ́ síríìtì wa yìí ọ̀tán. wọ́n dìm aláàzọ̀rọ̀ bíkà. kéèkà jẹ kó sàbámà lórí ẹsẹ̀ rẹ ẹsẹ̀ tá a bá rántí tá à ń tú bá tínú wa ń bàjẹ́ ọlọ́run ní mo gbà á. àwọn ẹsẹ̀ tó ọ rántí ìwọ náà wájú kan rẹ èmi àkàndé ọlọ́run tó mọ iye èèyàn tí mo fún lórí tí mo ní kọ́ lọ yọ òwe dànù. ó ní káyọ̀ kí a máa kó orí láti rí jìmọ̀. وحفرنا وجعلنا وجسرها. ọmọ ìyá mi wá sọ́ra rẹ̀ látara ná ìdájà náà wàjísírì ha àtàfárá rẹ̀ bíríìjì ẹ̀ tọ́tọ̀ débẹ̀ ọmọ ìyá mi dákun sọ́ra bẹ̀. واترك الأمر لله. orí mo fi yín mu kí ájì àwa tó kọrin kí wa káàbọ̀. ọmọ ìyá mi lágbára ọlọ́run ọ̀gá bó o ti ń wò gègé ìlágbájá ti wá ga sẹ́mi náà ọ̀gá ọlọ́run wọra gbogbo ẹjọ́ bọ̀ sáà nílé àyè ọ̀gá ju gbogbo wọn lọ. èyí ò dúró bẹ́ẹ̀ ẹ bá wa fún wọn síbi tí wọn ó jòkó ẹ bá wa fún wọn síbi tí wọn ó jòkó adébára tí wọn ó jòkó. wọ́n kí wọ́n kú. واترك الأمر لله. ọmọ ìyá mi má sáré ìsákúsá واترك الأمر لله. ọ̀rọ̀ rẹ̀ fọyọ́n. فإن حكم الورى بيده الله تعالى. ẹyẹ máa yá wa ní jàdá njẹ́ ìjọ fọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fọlọ́hún òun ni pé gbogbo ọ̀rọ̀ ọmọ ọlọ́run lọ́wọ́ ìtọ́lọ́wọ́ ọba ní ṣe ò lè ṣe ìtọ́lọ́wọ́ ọba bí ó ṣe ní ó ṣe ìtọ́lọ́wọ́ ọba bí ó jẹ́ kò ní jẹ́ ẹ̀rọ èèyàn tó wá pírẹ́sẹ̀ntì yìí ká tó gbé fún bàbá Tinubu àwọn bàbá wa Àtíkù náà wà á fún wọn ni ẹ wá wo èèyàn tí máa wà ẹ wo èèyàn tọ́lọ́wọ́ máa fún ẹ